àwọn bible scholars sọ pé lákòókò tí Sọ́ọ̀lù tó ń lé Dávìdì lákòókò tó ti wá sún Dávìdì pátápátá tí kò mọbi tó máa gbà wọ́n ti sọ̀rọ̀ àǹdí Dávìdì ká di kìnìún ni Dávìdì gba àdúrà yìí sí Olúwa. So Olúwa Dávìdì fẹ́ kọ́ lọ́rùn kó ṣe ìdáláre fún òun kó gba òun lọ́wọ́ ọ̀tá tó lágbára ju Dávìdì lọ. Dávìdì ṣe gba àdúrà Psalm 17. So ọ̀rọ̀ yanjú ẹyọ kan la máa ní. Ọ̀rọ̀ yanjú ẹyọ kan náà ẹjọ́ mi fẹ́ ká take it for granted wípé a ti máa ń sọ̀rọ̀ àdúrà all the time ṣèbá àdúrà ni ọ̀rọ̀ àdúrà ni ọ̀pọ̀lọpọ̀ ló máa ń gba àdúrà tó jẹ́ pé àdúrà náà kò mọ bá ṣe ń gba àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ó mọ bá ṣe ń gba àdúrà ṣùgbọ́n kò mọ irú ọ̀rọ̀ tó yẹ kó sọ àbí kò sí gbàgbọ́ àbí motive ìdí tó fi ń gba àdúrà kò kì í ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Nítorí gbogbo àdúrà tá a bá ń gbà ó láti jẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Tó ọ̀rọ̀ yanjú kan tá a máa sọ ní chapter 17 òní wípé lórí àdúrà. Àdúrà tó lágbára débi pé Jésù Kristi níbi tán jókòó sí títí di èní ṣì ń bẹ̀bẹ̀ fún wa ni wọ́n sì ń gbàdúrà fún wa ni. Àdúrà máa ń yí nǹkan padà. Tá a bá gba àdúrà pẹ̀lú gbogbo ọkàn wa kò sí bí ogun náà ṣe lè le tó tá a bá ké pe Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn fúnra wa gan àwọn ìpín nǹkan yí padà. A mọ̀ tá a bá gbàdúrà sọ pé something has happened in the spiritual you will know. So a fẹ́ sọ̀rọ̀ nípa àdúrà nítorí àwọn nǹkan mẹ́jọ kan wà tí David fi kọ́ wa bá ṣe lè gba effective prayer àdúrà tó múnádóko àdúrà tọ́lọ́run máa ń dẹ etí sílẹ̀ sí ó ní bá ṣe ń gba àdúrà. So a fẹ́ tẹ̀lé ọ̀nà tí David fi gba àdúrà ní Psalm 17 tólúwa sì jẹ́ pé tólúwa sì fún nígbà tá a bá ṣe Psalm 18 a máa rí tólúwa sì fún ní victory lóòótọ́ bó ṣe ké pe Olúwa bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ṣe dá lóhùn. So a máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan mẹ́jọ tí kò bá pé ẹ jẹ́ kí n mọ̀ but mẹ́jọ ni a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ohun tó jẹ́ àkọ́kọ́ ni wípé ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwa Kìrìsìtẹ́nì tí wọ́n bá ń ṣẹlẹ̀ a lè rojọ́ a lè complain a lè lọ́mọ sọ fún yàn àwọn mìíràn tẹ̀lé wa dákẹ́ yẹn ló wá burú jù wọ́n á kàn dákẹ́ á wá di depression. We have to clear out o aláti kégbe síta káládẹ̀ lè kígbe sí Ọlọ́run ni o ká kégbe pé Ọlọ́run ká má kàn sọ wípé gbogbo ẹ̀ lọ́lọ́run ṣáàrí ká máa rojọ́ káàkiri ní ìmọ̀ bí nǹkan ṣe rí báyìí. Cry out ẹ jẹ́ ká cry out. Example ti máa fún wa nínú Bible obìnrin tí tó jọkọ̀ ẹ jẹ́ wòlíì son of prophecy ọmọ wòlíì ní lábẹ́ Elijah o. Nígbà tí ọkùnrin yẹn tó jẹ gbèsè ọkọ yẹn kò lọ bá Elijah kó sọ pé ọ̀gá mi mo wà nínú gbèsè o ṣàánú mi o àbí kó tiẹ̀ ká ń bì kankan tó kígbe pé Ọlọ́run ṣùgbọ́n ó kú pẹ̀lú gbèsè yẹn ni. Ṣùgbọ́n lẹ́yìn tó kú tán tí àwọn tó jẹ gbèsè tó fẹ́ wá mú àwọn ọmọ ẹ̀ méjèèjì ìyàwó pariwo síta o ìyàwó cry ó pariwo lọ bá Elijah ìránṣẹ́ Ọlọ́run ọkọ mi ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run ló sì tó fi lọ o gbèsè tó jẹ tó ká cry out ẹ má jẹ́ ká kàn jókòó ká máa complain ká máa rojọ́ káàkiri. Cry to God. God is your father. Cry out o. So that is the first thing. Cry out. Don't complain. Má ṣàròyé. Má dákẹ́. Ẹ tó bá dákẹ́ tí a bá dákẹ́ o. Má dákẹ́. Cry out. David nígbà tó gùn yẹn le tán tí David ò mọ bí fẹ́ yà sí tí wọ́n ti yí káàkiri bíi kìnìún. David kégbe pé Ọlọ́run. Ó pariwo ni ó kégbe pé Ọlọ́run. Olúwa sì gbọ́. Ìkejì ni wípé pray with the right motive. Ká gbàdúrà pẹ̀lú ìdí tí ó tọ́. Màá fún wa ní example kó lè yé wa. Torí nígbà mìíràn a máa ń gbàdúrà ṣùgbọ́n ìdí tá a fi ń gbàdúrà kò jẹ́ kí àdúrà kò jẹ́ kó gbà. Nígbà tí pásítọ̀ bá sọ wípé Olúwa ẹ jẹ́ kí ìjọ kún ẹ kó àwọn èrò wá ní Sunday kí gbogbo ibi kó kún kóṣù ikú tó parí kí gbogbo ìjọ kún àti ẹ ti kọ̀wé rẹ̀ Proverbs 14:28 nínú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun ni ọlá ọba you know in the midst of people òun ni multitude of people òun ni the king's honour. It is true ọ̀rọ̀ Ọlọ́run sọ bẹ́ẹ̀ Olúwa fẹ́ kí ìjọ kún pásítọ̀ dẹ̀ ń pariwo gbogbo ìjọ sì ń gbàdúrà ṣùgbọ́n nínú ọkàn pásítọ̀ bí ìjọ àṣekún bó wá ṣe pọ̀ sí ni pásítọ̀ ń rò
kówó lè kí bọ́jẹ̀tì wa kó lè ká lè rí gbogbo owó jẹ́ kí fèèmù ohun òkìkí ohun kó lè tètè kàn torí tí ṣọ́ọ̀ṣì bá ti tóbi ń sìn ṣe mọ̀ tí gbogbo ibi ti kún òkìkí pásítọ̀ mọ́mọ́ kan ní ṣe ni pé wrong motive nìyẹn motive yẹn ti yàtọ̀ sí kan tí ó ti fẹ́ kí ìjọ Ọlọ́run kó kún tó bá jẹ́ pé Olúwa jẹ́ kí ìjọ rẹ̀ kún kábẹ̀rẹ̀ sí ní ẹ máa jèrè àwọn ọkàn kíjọba Ọlọ́run kó máa gbèrò sí káwọn èèyàn máa mọ̀ yín sí kí ìyípadà rere máa dé láàárín àwọn ènìyàn irú àdúrà bẹ́ẹ̀ Ọlọ́run á gbọ́ so a lè kó ti Bible but ó sì fún wa ìdí tá a fi ń gba àdúrà yẹn gangan tí ò bá ti bá ìfẹ́ Ọlọ́run lọ èèyàn ò tí ì gba àdúrà James chapter 4 verse 2-3 James Jacob orí 4 ẹsẹ̀ 2 sí 3 ó ní ẹ kò ní nítorí tí ẹ̀yin kò béèrè problem number 1 àwọn mìíràn ò tiẹ̀ kì í béèrè rárá ìkejì ẹ̀yin ń béèrè ẹ̀yin kò rí gbà nítorí ẹ̀yin ṣì béèrè ẹ béèrè dáadáa ẹ béèrè bó ṣe yẹ kẹ́ ṣe béèrè kí ẹ̀yin kí ó lè lò ó fún ìfẹ́kùfẹ́ ara yín torí pé ìfẹ́kùfẹ́ ara yín òun lẹ ṣe ń gbàdúrà fún Olúwa ọmọ yìí bó ṣe ń ṣe yìí kò tẹ́ mi lọ́rùn Olúwa má jẹ́ káwọn èèyàn fún mi lórúkọ burúkú má jẹ́ kó ọmọ yìí bojú mi jẹ́ Olúwa gbá ọmọ yìí sílẹ̀ ṣe ní pé kò kì í ṣàdúrà ìdí ta fi kẹ́kẹ́ kọ́lọ́run gbá ẹni yẹn sílẹ̀ mọ́mí sọ̀rọ̀ o. Brasho ẹjọ́ ẹ bá wa mute. So ìdí tí ẹnìyẹn fi gba àdúrà yẹn ó ti yàtọ̀ sí ìfẹ́ Ọlọ́run ṣùgbọ́n Olúwa gba ọmọ yìí là jèrè ọkàn ọmọ yìí Olúwa children are the heritage of the Lord ọmọ yìí ògo rẹ̀ kó lè bú jáde nínú ayé ọmọ yìí ṣe rí pé ìfẹ́ Ọlọ́run nìyẹn so tá bá gba àdúrà ìdí tá fi ń gba àdúrà ó láti lọ pẹ̀lú ìfẹ́ Ọlọ́run nígbà mìíràn ẹnu ètè torí Dáfídì sọ wípé àdúrà tí mò ń gbà yìí kò wá láti ẹnu ètè o ẹnu ètè já sí pé ìdí tá fi ń gbàdúrà ìdí tá ara wa ni pé kàkàlì tẹ́lẹ̀ bọ́ Ọlọ́run kò ṣe ń pa ti Ọlọ́run àbí wípé mo rí ẹ ń bọ̀ ní ṣọ́ọ̀ṣì láàárọ̀ ẹ rí brọ́dà kan àbí sísà kan sísà yìí Ọlọ́run òun tún pàdé láàárọ̀ èmi tẹ̀lé sáà sísà yìí gan lédè ó bá fi kílódé tó wá síbi tí mo jókòó sí ń sìn nígbà tá lè sọ pé yá ká gbàdúrà ẹ dìde ẹ bẹ̀rẹ̀ sí ní fáyà ẹ ń pray in the Holy Ghost ẹnu èké ẹ̀tàn nìyẹn nítorí Ọlọ́run sọ pé ká fẹ́ràn ara wa ti ṣe Psalm 15 if you don't love your brother tẹ́ ẹ lè stand ọmọ Ọlọ́run tẹjọ wà nínú ìjọ ìwọ tẹ̀sí lọ ń fáyà lọ ń gbàdúrà 3 hours ètè asán nìyẹn so David sọ wípé àdúrà tí ó ń wá yìí Olúwa ẹ láti tẹ́tí sí o nítorí kò wá láti ètè asán so pray with the right motive gbàdúrà pẹ̀lú ìdí tí ó tọ́ tá bá tún a tún lè ka 1 John 5:14 anyway mo sì lè kó tẹ̀ nítorí pé ìgboyà tá ní nínú Ọlọ́run ni wípé tí àwa bá béèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ Olúwa máa ń gbọ́ wa kò sí nǹkan tá lè béèrè tó bá ti jẹ́ pé gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run ni Olúwa máa ń gbọ́ wa bó tó bá jẹ́ pé fún ìfẹ́ tara wa ni irú àdúrà bẹ́ẹ̀ kò lọ bì kankan so ká máa gba àdúrà with the right motive ó jẹ́ méjì so ìkẹta a ń láti trust Ọlọ́run o trust yàtọ̀ sí ìgbàgbọ́ o a ń láti gbẹ́kẹ̀lé Ọlọ́run ká gbẹ́kẹ̀lé pé tí mo bá gba àdúrà Olúwa máa gbọ́ David ní 100% confidence nínú Ọlọ́run David mọ̀ pé tí mo bá ké pe Ọlọ́run ó di dandan kí Olúwa gbọ́ Olúwa máa gbọ́ Olúwa sì máa ń gbọ́ àdúrà lóòótọ́ scripture tí mo kà last yẹn 1 John 5:14 ó jẹ́ ká mọ̀ wípé Olúwa ń gbọ́ àdúrà so a láti gbẹ́kẹ̀lé Ọlọ́run ká gbẹ́kẹ̀lé ká trust ó yàtọ̀ sí pé ká nígbàgbọ́ ìgbàgbọ́ ọ̀tọ̀ ká nígbàgbọ́ nínú pé nǹkan tá à ń béèrè yìí Olúwa ti ṣe ṣùgbọ́n pé Ọlọ́run yìí máa ń gbọ́ àdúrà mo ń lọ kébà mo fẹ́ ké pe Ọlọ́run yìí nítorí pé ó máa ń gbọ́ àdúrà ṣé ẹ̀yin mọ Ọlọ́run gbé Ọlọ́run tó ń gbọ́ àdúrà ni
àbí kò tiẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà pàápàá nínú ọkàn rẹ̀ wá tí máa sọ pé àkókò mọ̀ bóyá lè tiẹ̀ mọ́ bóyá lè máa bọ́ sí àbí kò ní bọ́ sí. You see, you don't even trust God. So we have to trust God. David ní ìgbẹ́kẹ̀lé wípé tí n bá ti ké pe Olúwa sì máa ń gbọ́ àdúrà. Dẹ́nì kejì ni ìkẹrin ìgbàgbọ́ faith. Ṣé máa pé láìsí gbàgbọ́ kò sẹ́ni tó lè rí kankan gbà lọ́wọ́ Ọlọ́run. Mo ti sọ fún wa lórí òkè yìí kọ́rẹ́ǹsì tá à ń ná kọ́rẹ́ǹsì ọ̀run ìgbàgbọ́ ni. So ẹni tí ò bá ní gbàgbọ́ sí kankan tó lè rí gbà lọ́wọ́ Ọlọ́run. So aláti nígbàgbọ́ nínú Ọlọ́run. Ìgbàgbọ́ wa ó láti múnádóko pé tí mo bá ti ké pe Olúwa sì ti gbọ́ mi. Kò ṣe bí ká tún máa dáhùn àti gbàdúrà tán òkè kí ni kí wọ́n ṣe ń sìn àkúkú mọ̀ kí ká tó máa wá ọ̀nà mìíràn tá tún fẹ́ gbé gbà. A ti gba àdúrà o a ti gbàgbọ́ pọ́lọ́run máa gbọ́ o kò tá tún wá another point B plan B plan C plan D. So aláti ní ìgbàgbọ́ wípé Olúwa máa ń gbọ́ àdúrà. Olúwa ń gbọ́ àdúrà. Olúwa ò sí ìyípadà. Jésù ń gbàdúrà. Bàbá ń gbàdúrà o. Kò ṣàtìgbàgbọ́ kò sì fẹ́ kẹ́rẹ́lé. Jésù ń gbàdúrà. Bàbá ń gbàdúrà o. Kò ṣàtìgbàgbọ́ kò sì gbẹ́kẹ̀rẹ́lé. So another point on the petition. Kí ni petition? Ẹ̀bẹ̀. Nígbà mìíràn a lè sọ pé à ń gbàdúrà ká ti pray Ọlọ́run anígbàgbọ́ anígbèsì. Bọ́n nǹkan tó ń ṣe wá gangan kí lóhun ẹ̀bẹ̀ tá a mú wá síwájú Ọlọ́run. Dáfídì láti ẹ̀ mọ́lẹ̀. Olúwa mo fẹ́ kó gbà mí là lọ́wọ́ àwọn ọ̀tá. Mo fẹ́ kó dá mi láre. Mo fẹ́ kó jẹ́ ààbò fún mi. Dáfídì láti ti ẹ̀ mọ́lẹ̀. Kí ni nǹkan tá a mú lọ síwájú Ọlọ́run gangan? Kí ni kókó ẹ̀bẹ̀ náà? Ká má rún pọ̀. Nǹkan tá a fẹ́ kọ́lọ́run ṣe gangan yẹn ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run. Nítorí ẹni tí kò bá béèrè kò sí kankan tó máa rí gbà o. Matthew 7:7. Ẹni tó bá béèrè òun ló máa rí gbà. Ask and it shall be given unto you. Tó o bá béèrè kò sí kankan tó fẹ́ rí gbà. Tó o rántí pé nínú àdúrà tá à ń gbà ká mú ẹ̀bẹ̀ wa. Torí oríṣiríṣi àdúrà ló ń gbà. Ṣùgbọ́n irú àdúrà tí Dáfídì ń gbà yìí àdúrà ẹ̀bẹ̀ ni. So nǹkan tó ń dùn Olúwa bẹ̀bẹ̀ fún. Àdúrà transformation wà. Àdúrà pé a kàn fẹ́ fellowship pẹ̀lú Ọlọ́run wà. Àdúrà pé a fẹ́ béèrè ìdí a fẹ́ mọ̀dí tí nǹkan bí eléyìí ṣe níbi eléyìí wà. Ṣùgbọ́n àdúrà tí Dáfídì ń gbà yìí àdúrà ẹ̀bẹ̀ ni petition ni. Olúwa nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ ṣe fún mi. Another one ni wípé a láti ní clean. Sister Bọ́lá ti sọ díẹ̀ nú ẹ̀ láàárọ̀. A láti ní ọkàn mímọ́. Ẹni tí ọkàn ẹ̀ kò bá mọ́. Ẹni tí kò ní ìrònú pìwàdà. Tó kàn ń dá ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀. Tó dẹ̀ ń lọ síwájú Ọlọ́run. Tó sì rò pé tóun bá gbàdúrà pé Ọlọ́run gbọ́. Irọ́ o, Ọlọ́run ò kì í ṣe bẹ́ẹ̀ o. That will make God unrighteous. Ìyẹn máa sọ Ọlọ́run di ẹni tí kò ṣolódodo. Nígbà tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ kúnnú ọkàn rẹ tó sì lọ ń wá síwájú Ọlọ́run tó sọ pé òun gbàdúrà. O lè kọ́ mẹ́wàá bá Adébóyè papọ̀ kò sí ìkankan tó máa ṣẹlẹ̀. Àfitọ́kàn wa bá mọ́. Dáfídì sọ fún Ọlọ́run wípé wo ọkàn mi. Pé ìwọ tiẹ̀ ti wo ọkàn mi. Ìwọ rí ọkàn mi lóru. Ìwọ rí pé mi ò robi. Kò síbi lọ́kàn mi. Ó rí pé lásìkò yìí kò tí ì ṣe ẹ̀ṣẹ̀ bá ṣẹ́bà o. Dáfídì ò tí ì ṣe ẹ̀ṣẹ̀ yẹn o lásìkò tó ṣì ń sọ gbogbo eléyìí o. Nítorí ọkàn Dáfídì sì mọ́ lákòókò tó ń sọ eléyìí. Wípé Olúwa wo ọkàn mi. Wo ọkàn mi. Psalm 24. Verse 4-5. Sábọ́lá ti ka verse 4 ẹ̀ láàárọ̀. Mo kàn máa ka eléyìí tó kù. Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán. Òun là ń sọ pé ó ní ọkàn mímọ́. Ẹni tí kò búra ẹ̀tàn, tí kò búra èké. Ikọ̀ tí ò ṣẹlẹ̀ tó dẹ̀ máa búra sí pé òótọ́ ló ṣẹlẹ̀ lójú òun kò rí kò sì ṣẹlẹ̀ rárá. Ẹni tí ò búra ẹ̀tàn. Irú ẹni bẹ́ẹ̀ là ń sọ pé ó ní ọkàn mímọ́ ló lè gba àdúrà níwájú Ọlọ́run. Nínú ọkàn mímọ́ yìí lèèyàn ti máa jọ̀wọ́ ọkàn rẹ̀. Torí ọkàn nígbà mìíràn the heart is deceitful o. Ọkàn máa ń tàn nìyàn ńgbà mìíràn. A ní láti sọ fún Olúwa ní gbogbo ìgbà Olúwa
wo ọkàn mi, yẹ ọkàn mi wò Olúwa, tá bá rí aburú tó wà ńbẹ̀ bá mi mú kúrò. Tí Dáfídì fi lọ ṣe ti Báṣẹ́bà, Dáfídì ò mọ̀ ó ti ṣe tọ́kójú ẹ̀ tó clear. So a láti jọ̀wọ́ ọkàn wa. So lábẹ́ pé ká ní ọkàn mímọ́, òun náà sì ni submission wà. Ká jọ̀wọ́ ọkàn wa fún Ọlọ́run láti dánwò. Jeremiah 17:9 àlèkà Bádélé. Jeremiah 17:9. And the last one ni wípé gratitude aláti máa dúpẹ́. Tá bá ti gba àdúrà láti gbàgbọ́ pé Olúwa ti ṣe aláti dúpẹ́. A lè parí àdúrà láì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa mo dúpẹ́ pé ẹ ti gbọ́ mi. Mo dúpẹ́ pé ẹ ti ṣe nítorí ẹ̀yin máa ń gbọ́ àdúrà. Mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Ohun tí David ṣe nìyẹn. So tá bá tẹ̀lé àwọn ìgbà tí n bá record máa fi àwọn Bible scriptures sí tó lè tún help wa dáadáa. Ṣùgbọ́n ohun tí David ṣe tó fi gba àdúrà òun nìyẹn. Ẹ wá jẹ́ ká sáré ka Psalm 17. Psalm àdúrà ni mo sọ fún wa. Psalm 17, Psalm àdúrà ni. Verse 1, ó ní gbọ́ òtítọ́ Olúwa, torí òtítọ́ nìkan lọ́lọ́run máa ń gbọ́. Ọlọ́run ò kì í gbọ́, kò ń gbọ́ irọ́. Ẹ tó bá kàn ń parọ́, ó kàn ń tọrọ ẹ̀ ni. Gbọ́ òtítọ́ Olúwa, fiyè sí ìgbè mi, fi etí sí àdúrà mi. Olúwa, mo fẹ́ kó fetí sí àdúrà mi. Ìdí ni wípé àdúrà tí mò ń gbà yìí kò sí ètè ẹ̀tàn wá o. Torí àdúrà tó bá ń wá láti ètè ẹ̀tàn, Olúwa ò gbọ́. Olúwa ò kì í dẹ́tí sí. So Dáfídì sọ wípé Olúwa dẹ etí sí àdúrà tèmi. Mo fẹ́ kó gbọ́ àdúrà yìí torí kò jáde láti ètè ẹ̀tàn. Verse 2, ó ní jẹ́ kí ìdájọ́ mi kí ó máa síwájú rẹ jáde wá. Jẹ́ kí ojú rẹ kí ó máa wo ohun tí ó ṣe déédéé. Mo fẹ́ kó dá mi lẹ́jọ́ Olúwa. Kóòtù tí mo gbé àwọn ọ̀tá yìí wá. Ìwọ nìkan ni onídàájọ́ òdodo. Jẹ́ kí ìdájọ́ mi kó wá láti ọ̀dọ̀ rẹ. Nítorí èmi mọ̀ wípé onídàájọ́ òdodo ni ọ́. Ìwọ rí ọkàn mi. Ìwọ rí àwọn èèyàn yìí. Mi ò ṣe bí sí wọn. Mi ò ṣẹ̀ wọ́n. Wọ́n kàn decide wípé wọ́n kàn fẹ́ gbógun tì mí ni. Nítorí náà, jẹ́ kí ìdájọ́ mi kó jẹ́ pé láti ọ̀dọ̀ rẹ. Kò ṣe látọ̀dọ̀ èèyàn. Ṣùgbọ́n láti ọ̀dọ̀ rẹ, onídàájọ́ òdodo ni kí ìdájọ́ mi ti wá. Verse 3, ó ní ìwọ ti dá àyà mi wò. Ìwọ ti bẹ̀ wò ní òru. Ṣẹ̀rẹ̀ nígbà tá a bá ń sùn lóru tí òsì kankan tá à ń ro, Olúwa ń wo ọkàn wa, ó ń wò ó straight. Play bí pépà, bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ń wò ó. David sọ pé Olúwa, ìwọ ti bẹ̀ ọkàn mi wò ní òru. Ìwọ ti wádìí mi. Ìwọ kò rí nǹkan. Ó rí nǹkan kan tẹ̀lé sọ pé di báyìí lẹ́ni yìí ṣe sí àwọn ẹni yìí. Àwọn ọ̀tá yìí David sọ ń pa ẹ̀ o. David is not claiming pé òun kì í ṣe ẹlẹ́ṣẹ̀ àbí pé òun perfect. He's not claiming sinless, how do I explain Yorùbá? Sinless perfection. Kò sọ pé mi ò lẹ́ṣẹ̀. Ṣùgbọ́n sí àwọn ọ̀tá yìí tán gbógun yìí, òní David sọ wípé mi ò ṣẹ̀ wọ́n, mi ò ṣe ibi sí wọn. Olúwa wo ọkàn mi, kò rí wípé mi ò ṣẹ̀ wọ́n, mi ò ṣe ibi sí wọn. Verse 4, ó ní ti iṣẹ́ ènìyàn, nípa ọ̀rọ̀ ẹnu rẹ, èmi ti pa ara mi mọ́. Èmi ò ṣe iṣẹ́ táwọn èèyàn máa ń ṣe, èmi ò ṣe yẹn o. Ọ̀rọ̀ Ọlọ́run lèmi ń ṣe iṣẹ́, ọ̀rọ̀ rẹ lèmi ń tẹ̀lé, ọ̀rọ̀ rẹ ní fìtílà ó fún mi, ó ní ìmọ́lẹ̀ fún ẹsẹ̀ mi, ọ̀rọ̀ rẹ ni mò ń tẹ̀lé. Èmi ò gbé ìgbé ayé tí gbogbo àwọn ènìyàn ń gbé táwọn bẹ̀rù Ọlọ́run. Ṣùgbọ́n èmi ti fi ọ̀rọ̀ ẹnu rẹ, òun ni mo fi pa ara mi mọ́. Gbogbo nǹkan tó bá sọ pé kì í ṣe tọ́rọ̀ rẹ sọ, òun ni mò ń ṣe. Èmi ò kúrò ní ipa ní ti iṣẹ́ ènìyàn, nípa ọ̀rọ̀ ẹnu rẹ, èmi ti pa ara mi mọ́. Mo pa ara mi mọ́ kúrò ní ipa aláparun, ipa ọ̀nà tí àwọn aláparun, àwọn tọ́lọ́run máa parun, ọ̀nà tí wọ́n rìn, èmi ò rìn bẹ̀. Nítorí èmi ti di ọ̀rọ̀ Ọlọ́run, mo ti di ọ̀rọ̀ Ọlọ́run mú. Ọ̀rọ̀ Ọlọ́run ó ní ìlànà òfin tí mò ń tẹ̀lé lójoojúmọ́. Verse 5, ó ní fi ìrìn mi lélẹ̀ nípa rẹ̀, kí àtẹ́lẹsẹ̀ mi kí ó má ṣe yẹ̀. Ìyẹn ni pé Olúwa, èmi ti
rẹ dáadáa torí tẹ́sẹ̀ mi bá ti wà lọ́nà rẹ ẹsẹ̀ mi ò lè yẹ̀ ẹsẹ̀ mi ò lè tàsé ẹni tẹ́sẹ̀ rẹ̀ kò bọ́ sí lọ́nà Ọlọ́run kò lẹ́sẹ̀ rẹ̀ máa ń yẹ̀ Olúwa ní ọ̀nà rẹ ó ní èmi ń tẹ̀lé ẹsẹ̀ mi kó má ṣe yẹ̀ hallelujah ọ̀ṣẹ́ ń gbọ́ mi. À ń gbọ́ yín dáadáa. Amen. Thank you, Lord. Verse 6, ó ní èmi ti ń ké pè ọ́ nítorí pé ìwọ ò gbóhùn mi Ọlọ́run ṣẹ́rí fèsì Dáfídì ṣẹ́rí bó ṣe ní ìgbẹ́kẹ̀lé ìdánilójú nínú pé tí n bá gbàdúrà Olúwa máa gbọ́ tèmi nítorí ìbáṣepọ̀ tó ní pẹ̀lú Ọlọ́run àti nǹkan tó ti kọ́ wa ní chapter 15 òfin rẹ̀ ti mú gbogbo rẹ̀ ó ti mú lò tó mọ̀ ìpé téèyàn bá ti di ẹ̀ṣẹ̀ mọ́nú ọkàn téèyàn ò ṣe aburú téèyàn bá sì ké pe Ọlọ́run olódodo Olúwa máa ń gbọ́ àdúrà Dáfídì sọ pé èmi ti ké pè ọ́ nítorí pé ó dá mi lójú nítorí pé ìwọ ò gbóhùn mi Ọlọ́run dẹ etí rẹ sí mi kí o sì gbọ́ ọ̀rọ̀ mi Olúwa dẹ etí rẹ sí mi kí o sì gbọ́ ọ̀rọ̀ mi. Faith. Without faith, it is impossible to please God. Láìsí ìgbàgbọ́, kò sí nǹkan kan téèyàn lè rí gbà lọ́wọ́ Ọlọ́run. Ìgbàgbọ́ kò la fi ń gbà nǹkan lọ́wọ́ Ọlọ́run, kò la fi ń bá Ọlọ́run rìn. Verse 7, ó ní fi ìṣeun ìfẹ́ ìyanu rẹ hàn. Ṣé mọ̀ pé torí pé ìfẹ́ tọ́lọ́run ní sí wa, olóma ṣe ń gbà wá lọ́wọ́ ọ̀tá, olóma ṣe ń ṣe àwọn nǹkan fún wa, nítorí Olúwa ń fẹ́ràn wa. Olúwa ń fẹ́ràn wa ẹni tó lè fi ọmọ bíbí ẹyọ kan ṣoṣo tó ní tó lè fi fún wa kí ló kù tí kò lè ṣe fún wa. Dáfídì wá ń lo lọ́ọ̀fù tọ́lọ́run ní fún wa yẹn. Dáfídì sọ pé Olúwa fi ìṣeun ìfẹ́ ìyanu rẹ hàn. Ìwọ tí o fi ọwọ́ ọ̀tún rẹ gba àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀la. Ṣàmọ̀ pé ọwọ́ ọ̀tún Ọlọ́run ló máa fi ń gba gbogbo àwọn èèyàn rẹ̀ là. Nígbà tó kó Ísírẹ́lì kúrò ní Egypt ọwọ́ agbára rẹ̀ ni ọwọ́ ọ̀tún ọwọ́ agbára Ọlọ́run ni. Gbogbo àwọn tó bá fẹ́ gbàlà tẹ́ bá lọ ka Bible láti Genesis to Revelation ọwọ́ ọ̀tún yìí ni nítorí ọwọ́ ọ̀tún Ọlọ́run ò ní ọwọ́ agbára Ọlọ́run. Ìwọ Ọlọ́run tó máa ń fi ọwọ́ ọ̀tún rẹ gba àwọn tí ó gbẹ́kẹ̀lé là wá gbà mí là lọ́wọ́ àwọn tí ó dìde sí mi. Ìkọ̀sí Dáfídì sọ verse 7 nìyẹn wípé ìfẹ́ ńlá tó ní sí wa ìfẹ́ náà ló ń dáàbò bò wá. Wá fi ìfẹ́ yìí wá fi gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá yìí wá fi gbà mí lọ́wọ́ wọn. Ní verse 8 ó ní pa mí mọ́ bí ọmọ ojú. That's the favorite verse mi ní chapter 17 yẹn gbogbo àwa Kìrìsìtẹ́nì náà. Pa mí mọ́ bí ọmọ ojú. Mo máa ń rántí orin táwọn ọmọ kékeré máa ń kọ ní Sunday school. I am wonderfully made. I am fearfully made. I belong to God, the apple of his eyes. That's why the devil trembles whenever he hear me singing. I'm God's own, the apple of his eyes. Ṣé mọ̀ pé dúdú tó wà lójú ní ojú wa òun la ń pè ní ọmọ ojú dúdú yẹn kò sí tó lè gbà sí kankan kó kọ dúdú yẹn. So ẹni tó bá fọwọ́ kàn yín ó ń fọwọ́ kan dúdú ojú Ọlọ́run ni. Ṣé rí bólúwa ṣe pa wá mọ́ tó? Ṣé mọ̀ pé a máa ń pa ojú yẹn a máa ń pa á mọ́ ni àti fẹ́ kí kankan kó débẹ̀ bẹ́ẹ̀ la ṣe rí sí Ọlọ́run. Dáfídì wá sọ wípé pa mí mọ́. A lè ka Deuteronomy chapter 32 verse 10 tabadele Deuteronomy chapter 32 verse 10 torí Ọlọ́run sọ ń bẹ̀rẹ̀ pé òun rí Jákọ́bù àwọn ìran Jákọ́bù ó rí wọn ní aṣálẹ̀ àti nínú aginjù níbi tí ẹranko ti ń ké Olúwa sì yí wọn ká Olúwa tọ́jú wọn Olúwa sì pa wá mọ́ ó pa wọ́n mọ́ bí ẹyin ojú rẹ̀ bẹ́ẹ̀ lolúwa ṣe máa pa àwa àtàwọn ọmọ wa náà mọ́ bí ẹyin ojú rẹ̀ lórúkọ Jésù. So Olúwa máa ń pa àwọn tó bá jẹ́ ọmọ rẹ̀ mọ́ bí ọmọ ojú. Dáfídì sọ pé Olúwa pa mí mọ́ bó ṣe ṣe fún àwọn Ísírẹ́lì bó ṣe ṣe fún Jákọ́bù ìdílé Jákọ́bù Júdà gbogbo wọn nígbà náà Olúwa ṣe bẹ́ẹ̀ fèmí náà pa mí mọ́ bí ọmọ ojú rẹ̀. Tó bá pa mí mọ́ bí ọmọ ojú rẹ̀ ọ̀tá wo ló fẹ́ fọwọ́ kan ẹyin ojú Ọlọ́run ẹni kó kọjá àyè. Ó tún wá sọ wípé pa mí mọ́ lábẹ́ òjìji ìyẹ́ apá rẹ̀ beautiful. Ṣé ní bẹ́ẹ̀ni yẹn ṣe máa ń ràgà bo ọmọ rẹ̀?
tẹ́dìyẹ bá ti táṣà bá ti fẹ́ kọjá ẹdìyẹ máa ràgàbo ọmọ rẹ̀ ni tó bá ti ràgàbo ọmọ kò sí bàbá ńlá àṣà tó lè gbé àfọmọ tó bá kúrò lábẹ́ ààbò yẹn o òun ló fura ẹ̀ fún àṣà ṣùgbọ́n níwọ̀n ìgbà tá a bá ti fi ẹ̀ṣẹ̀ ṣeré láti gba Jésù Kristi yìí ní Olúwa àti olùgbàlà wa a wà lábẹ́ ààbò Ọlọ́run o àṣàkáṣà tó bá lóun fẹ́ tó bá make any attempt náà jò pani lórúkọ Jésù. So Dáfídì sọ wípé pa mí mọ́ lábẹ́ òjìji ìyẹ́ apá rẹ̀. Ṣé òbí ló sọ pé pẹ́pẹ́yẹ bímọ ó dáàbò bo ọmọ rẹ̀? Dáàbò bò wá Elédùmarè títí dọjọ́ alẹ́. Olúwa dáàbò bò wá títí dọjọ́ alẹ́ lórúkọ Jésù. Nítorí ó fẹ́ wa púpọ̀ bí ẹyin ojú rẹ̀ bẹ́ẹ̀ láṣìírí. Verse 9 lọ́wọ́ àwọn ènìyàn búburú tí fòró mi. Olúwa àwọn tí mo fẹ́ kó pa mí mọ́ fún yìí. Àwọn èèyàn yìí burú jáì o. Wọ́n burú, wọ́n wíkẹ̀dì. Kò ṣeé describe bó ṣe burú tó. Wọ́n ń fòró mi o. Àwọn ọ̀tá tó jẹ́ pé wọ́n padà ní lọ́wọ́ àwọn ọ̀tá ìyọ́ta mi. Wọ́n yí mi káàkiri ní o. Wọ́n yí mi káàkiri ní Olúwa. Ṣùgbọ́n èmi mọ̀ pé mo ní Olúwa. Pa mí mọ́ kúrò lọ́wọ́ àwọn ọ̀tá àwọn oníṣẹ́ ibi yìí. Pa mí mọ́. Verse 10 wọ́n fi ọ̀rá sí àyà wọn. Wọ́n láàánú rárá. Wọ́n ti close heart wọn. Wọ́n ti close ọkàn wọn. No pity. No pity. Wọ́n ti lágbára kan tó ń lò pé àwọn máa dá agbára náà wò. Agbára tó ju agbára lọ. A wá gbé agbára tí wọ́n wá gbé mi lórúkọ Jésù. So David sọ pé àwọn èèyàn yìí wọ́n ti fi ọ̀rá sí àyà wọn. Ẹnu wọn ni wọ́n fi ń sọ̀rọ̀ ìgbéraga. Àwọn ìkan táwọn fẹ́ ṣe yìí. Kò sí bàbá láì tó lè dá wọn dúró. Àwọn máa ṣe wọ́n lérí nítorí wọ́n ti sí àyà wọn. Ká bá lè ṣègbé ni bàbá wọn Fáráò bẹ́ẹ̀ náà ló ṣe sí àyà rẹ̀. Bẹ́ẹ̀ náà ló ṣe ń sọ̀rọ̀ ìgbéraga. Kí ló parí ẹ̀? Inú òkun pupa àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n rì sínú òkun pupa ni. So Dáfídì sọ wípé àwọn èèyàn yìí wọ́n ti fi ọ̀rá wọ́n ti fi sí àyà wọn. Ẹnu wọn ni wọ́n fi ń sọ̀rọ̀ ìgbéraga. Verse 11 wọ́n ti yí wa ká. Nǹkan tí mo ṣe lẹ́ẹ̀kí Dáfídì lélẹ́rìí ṣe mọ̀ pé àdúrà ara ẹ̀ nìkan ló ń gbà. But nígbà tó máa dé verse 11 tó ló mọ̀ pé irú àdúrà yìí ó máa ṣàánú ó máa benefit àwọn kan náà. Dáfídì kó gbogbo ọmọ Ọlọ́run papọ̀. Ó wá sọ wípé wọ́n ti yí wa ká. Kò sọ pé wọ́n ti yí mi ká mọ́. Wọ́n ti yí wa ká nísinsìnyí nínú ìrìn wa. Wọ́n ti gbé ojú wọn lé. Wọ́n ti lọ dúró síbi tó ga. Wọ́n gbójú wọn lé. Ojú wọn lé kókó. Ṣé mọ̀ pé àwọn fẹ́ wọ́ wa sílẹ̀ irọ́ náà pa. Ẹni tó ga ju ibi tó dúró sí yẹn á wá ti àwọn jábọ́ láti ibi tó dúró sí lórúkọ Jésù. So Dáfídì sọ wípé ojú wọn ti lé. Wọ́n ti lọ dúró síbi tó ga láti wọ́ àwọn èèyàn Ọlọ́run láti wọ́ wọn sílẹ̀. Verse 12 ó ní bí kìnìún ṣe máa ń ṣe ìwọra sí ohun ọdẹ rẹ̀. Ṣé mọ̀ tí kìnìún bá fẹ́ mú ẹran ó ní bí kìnìún ṣe máa position ara ẹ̀. Tí ẹran yẹn ò ní mọ̀ pé kìnìún wà ń bẹ̀. Sódà tó bá kàn bọ̀ kìnìún wá kàn gbé ni. Ṣùgbọ́n wọ́n gbàgbé pé kìnìún tó ju kìnìún lọ wà. Kìnìún ẹ̀yà Júdà ó ní bàbá ta ní. Tó bá sì la ẹni rẹ̀ ó máa ń gbé kìnìún ayé ó máa ń gbé mì ni. So bí kìnìún ti ṣe ìwọra sí ohun ọdẹ rẹ̀ bẹ́ẹ̀ ni Dáfídì sọ pé bẹ́ẹ̀ ló ṣe ṣe o. Àti bí ọmọ kìnìún tí ó ń bá ní ibi ìkọ̀kọ̀. Ọmọ kìnìún òun á lọ bá níbi ìkọ̀kọ̀ ni kó lè rí nǹkan tó fẹ́ mú torí kò sí ìlágbára bíi kìnìún ìyá rẹ̀. Pé bẹ́ẹ̀ ló ṣe o. Pé so ní verse 13 Dáfídì wá sọ pé ẹ̀bẹ̀ rẹ̀ lélẹ́yìí. Nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fi lélẹ́yìí Olúwa. Dìde Olúwa. Ṣáájú àwọn ọ̀tá yìí ṣáájú rẹ̀. Rẹ̀ wọ́n sílẹ̀. Gba ọkàn mi lọ́wọ́ àwọn ènìyàn búburú tí ń ṣe idà rẹ̀. Ìyẹn ni pé bá mi fi ìdájọ́ rẹ̀ bá mi fi ṣèdájọ́ àwọn ènìyàn yìí. Kọ́tọ̀ ètò bẹ̀rẹ̀ nǹkan tó fẹ́ ṣe yìí ṣáájú wọn Olúwa. Rẹ̀ wọ́n sílẹ̀. Gba ọkàn mi lọ́wọ́ àwọn ènìyàn búburú. Job 5 verse 12. Job 5 verse 12. Job sọ pé Olúwa yí ìmọ̀ àwọn alárekérekè yìí po kí ọwọ́ wọn kó wọ́n lè mú ìdáwọ́lé wọn ṣẹ. Gbogbo wọn ṣe pílánì ẹ̀ sílẹ̀ yẹn Olúwa ṣáájú wọn. Ẹ̀yin ẹ ṣáájú wọn ẹ rẹ̀ wọ́n sílẹ̀. Ẹ pa wọ́n rẹ́ finish them. Nígbà tó bá ti parẹ́ sínú òkun pupa kí ló tún kù? Case close ni.
ẹ̀bẹ̀ tí Dáfídì bẹ̀bẹ̀ nìyẹn, Olúwa má jẹ́ kí wọ́n lè mú ìdáwọ́lé wọn, má jẹ́ kí wọ́n lè mú iṣẹ́, pa wọ́n rẹ́ ṣáájú wọn, kò sì rẹ̀ wọ́n sílẹ̀. Nǹkan tó fi ń ṣagbára yẹn gbà lọ́wọ́ wọn, sọ wọ́n di aláìlágbára, kò rẹ̀ wọ́n sílẹ̀. Verse 14. Lọ́wọ́ àwọn ènìyàn nípa ọwọ́ rẹ̀. Olúwa lọ́wọ́ àwọn ènìyàn ayé yìí, tẹ́ pé ìpín tí wọ́n láyé yìí ni o. Àti ikùn ẹni tí ìwọ ti fi ohun ìṣúra rẹ̀ ìkọ̀kọ̀ kún. Nǹkan tó fi ń bọ̀sì, owó tó láwọn ní yìí. Olúwa náà ló ní nǹkan ìtura ìkọ̀kọ̀, hidden treasure abẹ́ẹ̀lẹ̀. Ọlọ́run ló ní o, bàbá wọn Sátánì kan ló ní o, Ọlọ́run yìí náà ló ní. Olúwa sì fún wọn nítorí Olúwa máa ń rọ òjò sórí ìkà ènìyàn àti olódodo. God is a good God, pé bóyá wọ́n á yí padà. So ikọ̀ tọ́mọdé ń lé ni wípé tábà ti rí hidden treasure, tábà ṣáà ti rí, a fi kọ́lé, a fi ralẹ̀, a fi ra nǹkan, a lè fi ogún yẹn, a lè fi sílẹ̀ fún àwọn ọmọ gbogbo nǹkan táwọn ń lé láyé wọn. Ìyẹn kò sí nǹkan táwọn ń lé, gbogbo nǹkan táwọn ń lé àwọn nǹkan táyé yìí ni. Ṣùgbọ́n Dáfídì sọ wípé èmi yàtọ̀ sí wọn, nítorí èmi ò lé nǹkan táyé yìí. Ibi tèmi ń lọ, níbi tí mo ti fẹ́ bá Ọlọ́run gbé, níbi tá a máa ti jọ wà papọ̀, níbi tó jẹ́ pé góòdù ń ṣàn ni, wọ́n fi góòdù sórí títì ni, wọ́n ń ṣàn ní mi ò tiẹ̀ ní ṣe wọn lákòótí nǹkan kan. Nǹkan táwọn ń lé ó máa parí sílé ayé, torí tá a bá ti lọ ó ti tán. Ṣùgbọ́n nǹkan tèmi ń lé, nǹkan tí ò lè parí láéláé, ìyẹn ni tèmi. So Dáfídì sọ wípé àwọn èèyàn yìí ni mo fẹ́ kó gbà mí lọ́wọ́ wọn Ọlọ́run, torí gbogbo nǹkan táwọn fẹ́, wọ́n ṣe máa lówó, ká máa rí gbogbo nǹkan, ká máa lọ gba agbára anywhere ni kán fi rí nǹkan yẹn. Tá bá sì ti rí, wọ́n fẹ́ fi ogún rẹ̀ sílẹ̀ fún àwọn ọmọ wọn. Verse 15. Ó ní bí ó ṣe èmi ni èmi ò máa wo ojú rẹ̀ lí òdodo. Nǹkan tẹ́mi fẹ́ nìyẹn o. Gbogbo nǹkan táwọn ń lé yìí, ìyẹn ò mí pé Dáfídì ò ní. Dáfídì lówó, nǹkan tí Sólómọ̀ fi kọ́ tẹ́ḿpìlì Ọlọ́run, èmi Dáfídì ló ṣe gbogbo rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n Dáfídì kò jẹ́ focus òun, nǹkan tó ń sọ nìyẹn. Kò kí ń ṣe pé ká sọ pé àfẹ́ lówó torí pé àfẹ́ kí ká sọ pé nǹkan ayé yìí là ń lé. But focus wa, níbo ni focus yẹn, níbo ló wà? Nǹkan tí Dáfídì ń tú àti sọ nìyẹn. Pé ibi tí focus òun wà, òun ni ọ̀dọ̀ Ọlọ́run, kò kì í ṣe ní nǹkan ayé yìí. Àwọn nǹkan ayé yìí mo kàn ní láti gbádùn wọn bí ni, torí ó máa parẹ́ síbí. Ṣùgbọ́n ibi tí focus mi wà, òun ni Dáfídì ń sọ. Wípé ṣùgbọ́n àwọn èèyàn tí mo sọ̀rọ̀ ń parẹ̀ yìí, Christmas turkey ni wọ́n, Christmas turkey. À fún wọn lóúnjẹ, àtọ́jú wọn, àgbé wọn sínú ilé kójò máa pa wọ́n, tó bá dọjọ́ Kérésì, àpa wọn jẹ. Case close, torí wọ́n ti fi ọkàn wọn fún Sátánì. Ṣùgbọ́n Dáfídì sọ wípé focus tèmi o lọ́dọ̀ Ọlọ́run ni, my treasure is with God. Níbi tí kò sì lè parẹ́ láéláé níbẹ̀ ní tèmi. Tó o sọ wípé àwòrán rẹ yóò tẹ́ mi lọ́rùn nígbà tí mo bá jí. Wow! Ṣé mo pé nígbà tá a bá sùn, torí Báíbù ò sọ pé àwa máa kú, tá a bá sùn, tá a bá jí, àwòrán Ọlọ́run, àwòrán ara tí kò lè jẹrà, ara tí kò lè jí bàjẹ́ mọ́. Nítorí ara ta ní yìí, èèyàn ò lè fi irú ara yìí láti lọ fi gbé heaven. Ó ní irú ara tọ́lọ́run ní, òun làwa náà mọ̀ ní. Irú ara bẹ́ẹ̀ òun la mọ̀ ní nígbà tá a bá ti sùn, nígbà tákòókò bá tó, tọ́jọ́ bá tó, tá dàgbà, tá dògbó, tá parí iṣẹ́ tọ́lọ́run rán wa. Nígbà tá a bá sùn, tá a bá jí báyìí nínú àwòrán Ọlọ́run, bí ara Ọlọ́run ṣe rí, ara tí ò ti bàjẹ́, ara tí ò kì í ṣàìsàn, tí ò lè jẹrà, nínú ara bẹ́ẹ̀ òun la máa ní nígbà tá a bá jí. Nǹkan tí Dáfídì ń sọ nìyẹn, nípa ohun tó ń dùn òun nínú, ohun tó ń lé lójoojúmọ́, òun nìyẹn. 2 Corinthians chapter 3 verse 18. 2 Corinthians chapter 3 verse 18. Ipe a máa pa wá lára dà sí àwòrán kan náà di ti Ọlọ́run. A máa pa wá lára dà. Òun la ṣe máa ń kọ, a ó pa mí lára dà, ta ó dé mi ládé ògo, ta ó sì gbé mi ní ìyàwó nílé ògo lọ́dọ̀ bàbá.
torí àwọ̀ yìí ara ilé yìí a lè fi rí Ọlọ́run aláti gba ara tuntun ọmọ yí wa láwọ̀ padà nígbà tá a bá ti ṣetán láti pàdé Ọlọ́run. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú 2 Timothy chapter 2 verse 19. 2 Timothy chapter 2 verse 19. Ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run, ẹ jẹ́ má disturb ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run. Wọ́n bọ̀. Mi ò rí èèyàn tó ń sọ̀rọ̀. Okay. 2 Timothy chapter 2 verse 19. Ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú ó dúró ṣinṣin o. Ìpìlẹ̀ Ọlọ́run tó dájú ó dúró ṣinṣin. Ó ní èdìdí yìí wípé Olúwa mọ̀ àwọn tí ń ṣe tirẹ̀ o. Olúwa mọ̀ àwọn tí ń ṣe tirẹ̀. Àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa kí ó dúró nínú pé ká máa ṣe òdodo. Ẹni tí kò bá ṣe òdodo kò lè dúró nínú Jésù Kristi. Olúwa mọ̀ àwọn tó ń ṣe tirẹ̀ o. A lè pọ̀ nínú ìjọ, a lè máa jẹ́ brother, sister, pastor. Olúwa mọ̀ àwọn tó ń ṣe tirẹ̀. Sátánì fúnra ẹ̀ gan mọ̀ o. Sátánì gan mọ̀ àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run o. Torá mi wà lára ọmọ Ọlọ́run. Sátánì mọ̀. Ṣàlọ́sí Acts chapter 19 verse 15. Acts chapter 19 verse 15. Kẹfà. Nígbà tí Kẹfà náà tó fẹ́ lọ ṣe deliverance. Tí ẹ̀mí burúkú yẹn sọ fún Kẹfà yìí pé wá. Taniọ́, mo mọ Jésù, mo mọ Pọ́ọ̀lù, taniwọ́. So Sátánì fún rẹ̀ gan ọmọ ẹni tó jẹ́ ọmọ Ọlọ́run. Sátánì mọ̀. Olúwa mọ ẹni tó jẹ́ ọmọ òun. Bẹ́ẹ̀ dẹ̀ ni Sátánì náà mọ ẹni tó jẹ́ ọmọ òun. Pàápọ̀ fún wa ní sórí kékeré, màdé fi rándọ̀. Àwọn ọba láyé àtijọ́, wọ́n máa ń níyàwó tó pọ̀ rẹpẹtẹ tí wọn kì í lè fi bá gbogbo wọn ṣe. So àwọn tó ń bá àwọn ọba ṣiṣẹ́ nínú ààfin, àwọn náà máa ń bá lára àwọn ìyàwó ọba, wọ́n máa ń bá wọn lò pọ̀. Nígbà tó bá kan bá ní 40 wives, kí ló fẹ́ ṣe? So àwọn tó wà nínú ààfin máa ń bá wọn lò pọ̀. So ọmọ tó bá dẹ̀ ti bí, ọba náà là ń sọ pé ó bí, prince ni wọ́n, princess náà ni wọ́n. So tó ọba mìíràn bá wá kí ọba kan, tó bá fẹ́ introduce àwọn ọmọ sí ọba tó wá kí, tí kan bá dé, á ní eléyìí ọmọ ọba Jídé, Prince Jídé, eléyìí ọmọ ọba Adébọ́lá, Princess Adébọ́lá, ṣùgbọ́n eléyìí ọmọ mi ọkùnrin, eléyìí ọmọ mi obìnrin. Nígbà tó bá ti sọ bẹ́ẹ̀, a ti yí ọba tó wá kí wípé àwọn prince ìyẹn ní pé àwọn ọmọ tá a bí sínú akànbí wọn sínú palace ni. Èmi kọ́ ni mo bí àwọn yẹn, ṣùgbọ́n nínú palace la bí wọn sí. Ìyẹn ni brother, sister, pastor, àjọwà ní church ni. Ṣùgbọ́n tó bá sọ ti sọ wípé ọmọ mi ọkùnrin, ó ti yé ọba tó wá kí wípé òkè ìyẹn lọ́mọ ẹ̀. Ọmọ mi obìnrin, ó ti yé ọba wípé ìyẹn lọ́mọ ẹ̀. Gbogbo Ìjẹ̀ṣà ni ọmọ wa, tó bá di alẹ́, ọwọ́ àmọ́ iye ọmọ tó bí o. So Olúwa àmọ́ ẹni tó jẹ́ ti tòun. Sátánì náà sì mọ̀ ẹni tó jẹ́ ti tòun. Èèyàn ò lè deceive ara ẹ̀. Ìfàpá lọ chọ́ọ̀chì kò sọ pé èèyàn jọ mọ́ Ọlọ́run. Dáfídì ní ìbáṣepọ̀ gidi pẹ̀lú Ọlọ́run. Òun ló ṣe lè ní ìfọ̀kànbalẹ̀, ìgboyà láti máa bá Ọlọ́run sọ̀rọ̀ bó ṣe ń bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa sì ń gbọ́. Olúwa ń gbọ́ àdúrà o. Olúwa ò sí ìyípadà. He still the same. Tó bá fẹ́ gba Ọlọ́run yìí lóòótọ́ àti lódodo, ìwọ náà fẹ́ kọ́ Ọlọ́run sọ pé ọmọ mi ọkùnrin lélẹ́yìí, ọmọ mi obìnrin lélẹ́yìí, kò ṣe tó kàn lọ ṣọ́ọ̀ṣì, kò ṣe tó ń bá wọn gbàdúrà, tó tẹ̀ ń bá wọn ṣiṣẹ́, ń bá wọn ṣe gbogbo ẹ̀yìn kọ́ ọmọ mi ọkùnrin, ọmọ mi obìnrin. Lọ́jọ́ náà tó bá fẹ́ kọ́ Ọlọ́run sọ bẹ́ẹ̀, orí ọ̀fẹ́ wà fún ọ. Àbí tẹ́lẹ̀ gan o tiẹ̀ ti jọ́ ọmọ rẹ̀ lóòótọ́, ṣùgbọ́n ńgbà tí ó ti bá tí ò yẹ kó bá rìn rìn, àbí ńgbà tí ṣòro dé, o ti lọ wá plan B, plan A, o ti kúrò lọ́nà iye yẹn, o ò rí ọ̀nà yẹn mọ́, padà wá. Aláàánú lolúwa, Olúwa sì tún gbà ọ́, wá sì tún di ọmọ rẹ̀ ọkùnrin, wá sì tún di ọmọ rẹ̀ obìnrin. Tó kájọ gba àdúrà wípé Olúwa, mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi.
ẹ̀ nítorí tèmi. ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde ní ọjọ́ kẹta. kọ orúkọ mi sínú ìwé ìyè. orúkọ mi sínú ìwé ìyè. ẹ tó bá sọ pẹ̀lú gbogbo ọkàn rẹ̀ nítorí Ọlọ́run ń wo ọkàn tọ́lọ́run bá rí pé nìyí láti inú ọkàn rẹ̀ ló ti sọ lóòótọ́ tó sì bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ọ̀nà ìyè náà tí kò pàpà kúrò lọ́nà ìyè náà inú àwọn áńgẹ́lì á sì máa dùn lọ́run Jésù Kristi gan inú wọn á sì máa dùn pé a tún ti rí ọmọ wọn kan míì ó tún ti dé wọn á sì máa kọ́ mansion yẹn lọ́jọ́ náà àríra ayọ̀ mọ́ra wa àjọ máa kọrin ni lọ́jọ́ náà pé a ó pa mí lára dá ta ó dé mi ládé ògo a ó sì gbé mi ní ìyàwó nílé ògo lọ́dọ̀ bàbá. Ta ó paṣọ funfun wọ̀ mí, ta ó fìràwọ̀ sáde mi, èmi yóò máa yọ̀ lágbàlá, ogun ọ̀run yóò pa mí mọ́. Thank you and God bless you all in Jesus' name. Ẹ má bínú inú mọ́tò láti ṣe inú mọ́tò láti ṣe Bible study èmi olùwà mo tó ẹ̀ tó ṣe wà yìí bọ̀ máa rí kàn jẹ́ níta lórúkọ jẹ́. orí ọ̀fẹ́ la rí gbà. orí ọ̀fẹ́ la rí gbà. orí ọ̀fẹ́ ni nítorí Nàìjíríà lẹ́ ń gbé ní ìjọ yìí ní ìlú bàbá dúpẹ́ lọ́wọ́ yín fórí ọ̀fẹ́ ńlá ọjọ́ òní. Thank you. Bàbá dúpẹ́ ọ̀fẹ́ àgbẹ̀ ọ̀gá. Bàbá àṣeyín lọ́ba yín ológo. Àdúpẹ́ ẹ̀kọ́ ìjìnlẹ̀ tí ọjọ́ òní bákan náà.